support tó bá kú British fún wọn because British ló wà lẹ́yìn wọn tó fi jẹ́ ọgbọ́n tán ṣe. Tinubu dẹ̀ gbégbèsè wọ́n dẹ̀ pàṣẹ fọ́ọ̀mù fún gbogbo ọba ilẹ̀ Yorùbá tọ̀tọ̀ wọ́n dẹ̀ sáyẹn ẹ̀. Gbogbo àwọn ọmọ kóòtù òjíire gbogbo àwọn ọmọ kóòtù òjíire ẹ wá gbọ́ àṣírí àwọn ìjọba Nàìjíríà. Mo ní information kan tí mo fẹ́ play fún wa, mo fẹ́ kí àjọ fetí àwa gbọ́, torí tá a bá ń sọ fún yín pé àwọn kàbá gangan ní í ṣe ìjọba Nàìjíríà, kì í ṣe bàbá wa Tinubu, kì í ṣe bàbá wa Olódòdé. Àwọn kàbá kan wà nítorí pé àwọn gangan ní wọ́n ń tukọ̀ Nàìjíríà. Gbogbo tó bá fẹ́ dandan ni ẹni tí ó jẹ́ olórí tó jẹ́ pẹ́sidẹ́ǹtì ni ọgbọ́n ọba wọn fẹ́. Gbogbo nǹkan tó bá fẹ́ lẹ́yìn tó jẹ́ olórí iṣẹ́ tọ́gbọ́n ọba wọn fẹ́. Màá pèrè àṣírí náà fún wa àjòbítà wa gbọ́. Gbogbo èyí tí ẹ bá rí fọ́nrán tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ bá mi pín kó lọ dáadáa, kó lọ kan gbogbo àwọn èèyàn wa kí wọ́n wá gbọ́ àṣírí tó wà ní ìsàlẹ̀ Nàìjíríà. Àṣírí àwọn tí ń darí Nàìjíríà gẹ́gẹ́ wọ́n kàn gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ yẹn wọ́n kàn fi ṣe fìdí rẹ̀ ni. Gbogbo ọmọ kóòtù òjíire nǹkan ń ṣẹlẹ̀ lóde Nàìjíríà gan ni o. Ṣé wẹ́ pé gbogbo ẹ̀ ni wọ́n ń dọwọ́ bò tí wọ́n fẹ́ kó hàn sí gbogbo àwọn tí wọ́n ń tẹ̀jọba lé lórí. Nǹkan ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè location 9 tó jẹ́ pé gbogbo àwọn tí ń ṣe ìjọba lé wa lórí wọ́n ń dọwọ́ bò ó. Àṣírí tó lù títà yìí allegedly, torí nígbà tí mi náà gbọ́ ọ jẹ́ káyéfì fún mi ni. Ó yẹ wà fẹ́fẹ́ pè mí nìkan máa gbọ́ tó wà mú tó kí wá play fún orí èyí tẹ́ jẹ́ èèyàn wa kẹ́yìn náà tẹ́ wá fi tí ayé gbọ́ kí á jọ rò ó kẹ́lẹ́ bá mọ ihun tó fà á gangan tàbí sọ pé ṣe dandan ní ìran òdùdú àbọ́lọ̀dà dúró. Kẹ́lẹ́ bá mọ ihun tó fà tá a fi ń pariwo tó ẹgbẹ́ pé ṣe vitamination òun la fẹ́. A ò fẹ́ ní nǹkan pọ̀ ní Nàìjíríà mọ́. Màá pè fún wa o, á bèrè àwọn àgbọ̀ o. Àmọ́ kí n tó play ẹ̀, wọ́n fẹ́ kí aṣọ bá wa sọ̀rọ̀ odò ọ̀rọ̀ náà. Torí tá a bá ń pariwo wípé kò à ní nǹkan sí pẹ̀lú Nàìjíríà. Àwọn kan mọ̀ wà wọ́n bóyá àmọ́ kan tá à ń sọ àìbóyá Nàìjíríà yẹn gan ní yóò padà dáa. Láì mọ̀ pé àwọn tí ń sọ báwọn àwọn ọ̀tá ilẹ̀ kóòtù òjíire ni. Àwọn ọ̀tá tí wọ́n ń tẹ́ pé wọ́n ń ta ìran wọn torí owó ni. Torí sí Nàìjíríà fẹ́fẹ́ dá ni ó yẹ kó fi dá tipẹ́tipẹ́. Ẹ̀yin náà wo ayẹyẹ ọdún tá a ti gbòmìnira. A gbòmìnira 1960. Tí ìjà àsìkò tá a ti wà ní 2025. Tí wọ́n fẹ́ dá ni ṣé kò yẹ kó ti dá látọjọ́ yìí. Ẹ wo àdìgbà tí wọ́n ti ń pariwo wọ́n ti ń kọrin Nàìjíríà go better, Nàìjíríà go better, Nàìjíríà go better. Ẹ wo iye ọdún tí ń pariwo yẹn. Tí wọ́n fẹ́ dá ni ṣé kò yẹ kó ti dá. Ara àwọn tó ń fà nìyí tí Nàìjíríà ò fi dá torí àwọn kàbá yìí náà ni. Àwọn kàbá yìí torí wọn náà ni. Ọjọ́ wa Nàìjíríà ló wà dáa. Nígbà táwọn ti mọ̀ pé Nàìjíríà ò lè dáa, wọ́n bú wa tó ní skéènì ni, wọ́n ń tàn wá ni, wọ́n ń parọ́ fún wa ni. Òun la fi sọ pé ṣe àfẹ́ bá Nàìjíríà ní nǹkan pọ̀ mọ́. Ó tó gẹ́ irọ́ tẹ́ ẹ pa fún wa, ojú wa ti là. Àkó irọ́ rẹ̀ jẹ mọ́, àtẹ̀lé irọ́ rẹ̀ mọ́. Torí wọ́n máa ń sọ pé a fool like 40 is a fool forever. Ẹ̀yin náà wò Nàìjíríà lè lórí gbé ọmọ tó ti 3 years báyìí àbí ti 4 years ló pè lọ́dún yìí àbí ti 4 years ló pè lọ́dún yìí o.
ẹ̀wù 40 wọn lọ pé full life 40 is a full forever tẹ́ẹ̀tì pé gbogbo ẹ̀yin tẹ́ pé ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ 40 years tẹ́ẹ̀tì believe wá Nàìjíríà tẹ́ẹ̀tì pé ọpọlọ yìí ẹ̀kọ́ lọ yí ọpọlọ yìí wò ó yẹ kí wọ́n lọ yí ọpọlọ yìí wò torí tí ó bá rí bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n sọ pé full life 40 is a full forever tí Nàìjíríà ti ní 64 years ní ọdún tí Nàìjíríà ní tẹ́ẹ̀tì believe tẹ́ẹ̀tì believe wá Nàìjíríà ẹ̀sìn believe pé Nàìjíríà dá ṣé èyí pé ẹ̀kọ́ lè jẹ́ ọpọlọ yìí wò nígbà táwọn mọ̀ pé Nàìjíríà ò lè dá mọ́ òun la fi sọ pé we want Yorùbá nation bàbá wa Tinubu ẹ tètè pín Nàìjíríà kí ó kọ́ ilé bá wà nínú ìtàn fún àwọn ọmọ kóòtù òjíire ẹ tètè pín Nàìjíríà àwọn kàbá tó yẹ pé ọ̀rọ̀ wọn lẹ́fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ wọn òun lẹ́fẹ́ máa tẹ̀lé ọ̀rọ̀ wọn òun lẹ́fẹ́ máa gùn lé ìbádá kẹ́ ẹ ronú kẹ́ ẹ mọ̀ wípé ìran kóòtù òjíire nìyí ẹ kì í ṣe ìran Fúlàní bẹ́ẹ̀ ni ẹ kì í ṣe ìran Haúsá o ẹ kì í ṣe Yíbò bẹ́ẹ̀ ni ẹ kì í ṣe ìran àyàdókù o ìran ọmọ kóòtù òjíire nìyí o ẹ tètè gbé àpẹẹrẹ kalẹ̀ fún ìran yín torí tẹ bá kù ń bẹ́ tán kálẹ̀ bá àwọn oríṣi dáadáa tó kọ yín tó fi wà nínú ìtàn tó kọ yín tó fi wà nínú ìtàn torí náà kọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ irú ọkọ owó lẹ́yìn fẹ́ fi lélẹ̀ bá Tinubu bàbá Olódòdẹ irú ọkọ owó lẹ́yìn fẹ́ fi lélẹ̀ ẹ jẹ́ ká mọ̀ òun làwọn ọmọ yìí fi ń sọ fún yín pé ẹ tètè pín Nàìjíríà kó ní kálukú ọlọ́mọ jẹ́ ó kọ bàbá ẹ̀ Nàìjíríà ò lè mú nǹkan gidi wá fún wa àkẹ́ǹparọ́ fúnra wa ní kò lè mú ètò gidi kan wá fún wa irọ́ ló wà ń bẹ̀ ẹ̀tàn ló wà ń bẹ̀ ẹ̀yin gbowó ribidi àwọn sẹ́yìntàn ń gbowó ribidi àwọn civil servant àbí civil servant àrífọ́ ní minimum wage wọn ó di wàhálà ọdọọgún àwọn ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá fún 35 years tí wọ́n fẹ́ ìdìtàn owó tó jẹ́ ẹ̀tọ́ wọn ẹ̀ ní fún wọn bẹ́ẹ̀ ni àwọn army náà pẹ̀lú wàhálà tí wọ́n ń ṣe fún yín pẹ̀lú bó ní fèsì àwọn tí ń dẹ̀mú alẹ́gbòdò tó àkẹ́bùnú wọn dùn múnú wọn dùn ẹ̀dùn fi ẹ̀tọ́ wọn dùn wọn ni ẹ wá rí pé Nàìjíríà ò lọ wájú gbára ní pé Nàìjíríà ò gò bẹ̀tá sílẹ̀ bẹ̀tá bá wọn gbogbo ọmọ kóòtù òjíire ìbá dá kẹ́ ronú ìbá dá kí a jọ ronú kí a jọ tọ̀ síbì kan náà kó lè bá ro gbogbo àwọn táwọn ń pa ẹ mọ̀ dágun lásì wa ẹ jẹ́ ká jọ gbé ẹ jẹ́ ká jọ ṣe ìran wa là ń jà fún àjà fún tiwa nìkan ọ̀nà tá a gbà bí ìran ò ṣe ní parẹ́ bí ò ṣe ní parun ariwo làwa ń ké yìí ẹ mọ̀ dàda wa nìkan torí tó bá délé tán àwa nìkan kọ́ lájà àǹfààní ẹ̀ gbogbo àwọn ọ̀jọ̀ ń ta àǹfààní ẹ̀ kí ló wáyé tẹ wá dàkúnlá tẹ ẹ fọwọ́ lẹ́yìn tẹ ẹ ń wòran kò dáa má padà play àṣírí tí mo ti fẹ́ play fún wa play fún wa o mo kàn tún bá wa sọ̀rọ̀ ní o kí a lè bá ṣe ara níyè ká lè bá mọ̀ pé tẹ́nítẹ́ní èkìsà ní tààtàn ìran Yorùbá gangan ni ó gbọ́dọ̀ ṣe kókó lóòkà àyà wa ìjẹ́ ìran Yorùbá òun ló gbọ́dọ̀ ṣe kókó lóòkan àyà wa tí a bá rọmọ ìyá wa tí ó bá yàn án jẹ
àbí àwọ̀ kan wà pẹ̀lú ẹ̀yà míì. Àwọn ìbámu sọ wípé káàkọ́ yẹrẹ ẹ̀rọ náà kí á tó wá fi àfòfá dìyẹ nǹkan tó yẹ káwọn bá wa ṣe nìyẹn. Ẹ jẹ́ ká túmọ̀ wọn kágbọ́n tó ṣẹlẹ̀ tí a bá tẹ̀ gbọ́n tó ṣẹlẹ̀ tí a bá yẹ pé mọ̀yá wa jẹ̀bi ẹ jẹ́ ká kọ́ gbèjẹ mọ̀yá wa náà. Táwa ti wá gbèjẹ tó bá ti wá kùn bẹ́ẹ̀ tán àìsàn wà bá wí nǹkan tó ṣe ọ̀dá o àmọ́ ọlọ́pàá ọjọ́ ìjẹ̀mí ni o. Bí àwọn èèyàn Fúlàní tí wọ́n ń ṣe nìyẹn kéré pé à ń sọ̀rọ̀ àsọdùn kò rí bẹ́ẹ̀. Bí àwọn èèyàn Fúlàní tí wọ́n ń ṣe nìyẹn o tó bá yẹ pé mọ̀yá wọn ń bá mọ̀yá mi jà wọ́n kọ́ ẹ̀yìn mọ̀yá wọn ni wọ́n wà o. Ó jẹ̀bi o ó jàre o àwọn ọ̀fẹ́ gbọ́ ẹ̀yìn mọ̀yá wọn ni wọ́n wà. Nígbà táwọn bá ń ṣe bẹ́ẹ̀ wáyé táwọn náà ò lè ṣe bẹ́ẹ̀ fún mọ̀yá tàwa náà. Wáyé táwọn lè ṣe bẹ́ẹ̀ fún mọ̀yá tàwa náà. Àmọ́ tiwa ní mọ́ ń yàtọ̀. Tiwa ní mọ́ ń jẹjẹ kí ló dé sáàlè dú àlè ronú ni. Wà àwọn ọmọ ìyá abẹ́ lọ́mọ sọ Yorùbá báyìí àbí yóò fara sẹ́kẹ̀. Àwọn tó bá fẹ́ Yorùbá èdèlédè ní kùlàlà. Èdè tó mú wa wọ́n kó fún wa kó wa lẹ́rú òun àwọn ọmọ ìyá àti ẹ̀sọ́ lóye kó Yorùbá sì níwọ̀n náà. Yorùbá ní ìbọn sọ. Sọ ẹ̀kọ́ yí bẹ́ẹ̀ wọ́n kò kẹ́ báyìí ẹ jẹ́ ká ronú sí i. Ẹ jẹ́ ká kíyèsí. Ẹ má yẹ ká ta ara lé wa lọ́pọ̀ mọ́. Wọ́n lè tó bá ta ara lé lọ́pọ̀ kò lè rà lọ́wọ́n. Gbogbo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Yorùbá ni. Gbogbo ọ̀rọ̀ táwọn gbogbo àsámọ̀ táwọn dè àwa Yorùbá la ní torí kálẹ̀bà mọ owó èèyàn tá a jẹ́ kálẹ̀bà mọ rírì ara wa. Òun ni àwọn babaláwa fi àwọn àsámọ̀ sínú ọ̀rọ̀ wa. Sẹ́yìn pé èdè Yorùbá dùn gan ni. Èdè gbogbo ọmọ Odùduwà èdè wa dùn gidi gan ni. Kí ló wáyé táwa ní àwa lè jà forísun yẹn tá a fẹ́ kórísun yẹn ọ̀pá rẹ. Tá a fẹ́ kórísun yẹn kọ́ mọ̀ wúlò mọ́ tá a fẹ́ kọ́ àwọn àtọ̀wé ìwà kan wá gbé ìṣòwò lọ́wọ́ wa. Kò ẹ kó rí bẹ́ẹ̀. Òun là fi ń gbogbo àṣẹ àkíyèsí. À ń pè wá sí àkíyèsí ní ẹ jẹ́ ká ronúpìwàdà. Ẹ jẹ́ ká ronúpìwàdà káàdì mọ́ tá à ń ṣe. Ìjọmọ Yorùbá ìjọmọ Odùduwà ọgbọ́dọ̀ fi kókó lókàn àyà wa. Bàbá wa Tinubu bàbá Olódòdẹ Jàgàbá ẹ tètè múnú gbogbo àwọn ọmọ kóòtù òjíire dùn. Ẹ tètè múnú wá dúró ó yí tẹ́ wà yẹn ẹ̀rẹ́ lọ búbẹ̀rẹ̀ sí láláyé o. Pópẹ́ bóyá ẹ padà sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà ni. Tí ẹ bá padà sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ṣe tó dá kalẹ̀ kí lẹ fẹ́ wá dé bá. Kí lẹ lóòótọ́ àmọ́ sọ nípa yín nígbà tẹ́ ẹ bá ṣe ń tá a fẹ́ fún wa tẹ́ ẹ fi sọ̀kalẹ̀. Ọmọ Olódòdẹ àwọn ọmọ yìí là ń bá yín sọ̀rọ̀. Ìbá sí ìwà tẹ́ ẹ bá lè gbọ́ inú ọba dùn tẹ́ ẹ gbòdìgbẹ́ ló dáa. Tẹ́ ẹ gbọ́ ló dáa. Ilẹ̀ kóòtù òjíire òkè bí eku mọ́. Ilẹ̀ kóòtù òjíire òkè bí ẹyẹ mọ́. Ilẹ̀ kóòtù òjíire kò fọ́n bí ọmọ ènìyàn mọ́. Ojoojúmọ́ ni wọ́n ń pa wá. Ojoojúmọ́ ni wọ́n ń jí wá gbé. Kí ló dé? Kí ló dé? Ṣé wọ́n sọ ọmọ ẹran kéèké kan pa níbí? Kí lára ń gbá àwọn ará bí yìí? Ẹ̀ṣẹ̀ wo kan la ṣẹ̀ wọ́n? Ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ wọ́n? Tó ń fojú wa gbẹ̀rẹ̀ tó báyìí. Gbogbo ẹ̀ sì rí. Tí wọ́n àfẹ́fẹ́ sí àwọn la ní ọmọ Yorùbá ló wà ní
póòsì police, ọmọ Yorùbá ló wà ní póòsì custom àbí ọmọ Yorùbá ló wà ní póòsì immigration, ọmọ Yorùbá ló wà ní póòsì army àbí bí a ti wá wà ní póòsì yẹn tó ìjẹ́ ẹjà fúnra yín gbogbo ẹ̀ tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá tẹ́ wà lórí póòsì yẹn ìjẹ́ ẹjà fúnra yín bí ẹ mọ̀jà fúnra yín kí wá láǹfààní ipò tẹ́ wà yẹn kódà gbogbo láti mọ̀ pé nígbà tí Buhari ń ṣèjọba gbogbo àwọn tó wà ní póòsì yẹn lóòótọ́ àwọn ẹ̀yà tiẹ̀ ni àmọ́ síbẹ̀síbẹ̀ wọn ò fi ìran wọn ṣeré gbogbo wọn táwọn ìran bá ṣe ló dáa lójú wọn tó bá wà tí ọ̀dà náà ni wọ́n ń ṣe ni wọ́n ń sọ ẹ wá wò báwa àdìjọ́ ọmọlúwàbí tó tá a jẹ́ law abiding tá a ìtasẹ̀gẹ̀ àyà a ìtàpá sófin àwọn náà ni wọ́n wá láti wá máa dá wa légbodò láti wá máa fìtínà wa láti wá máa jí wa gbé àtẹ̀yìn tẹ wà ní pòsíṣàn yìí tẹ́ ẹ̀ dìde fún ẹ̀yin ẹ̀ mọ̀ dìde ẹ̀fọ́ lẹ́ẹ̀mọ̀ ni ẹ̀fọ́ lẹ́ẹ̀mọ̀ ni ẹ má yẹ kí n gbógun lọ lérò ẹ jẹ́ kí n play àṣírí náà fún wa kí adòfin tí a wa gbọ́ tábà tí wa gbọ́ tán ọ̀tọ̀ bá kù á tún máa bá lọ ẹ ti gbọ́ ẹ máa bá wa ká lọ ẹ sì má gbàgbé ẹ bá wa pín ètò yìí kó lọ dáadáa ẹ bá wa pín ẹ ti bá wa subscribe tó YouTube channel wa Ibiyemi TV show òun ló kọ YouTube channel ẹ ti gbọ́ gbogbo ẹ ń lùfẹ́ Ibiyemi TV show ó kí yín gan ni ojú tẹ̀ fún ojú ò ní fọ́ bẹ́ẹ̀ ni tẹ̀ fi ń gbọ́ wájú náà ní di o ọwọ́ tẹ̀ ń bá wa pín ètò yìí tí fi lọ dáadáa ẹ̀ ní fọwọ́ náà gbọ́mọ sí o àwa láàmú wa bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin náà láàmú débá láṣẹ Èdùmàrè ṣé ti gbọ́ ẹ máa bá wa ká lọ. àwọn tó ń darí àwọn náà because jerry Tinubu kéde kan àwọn tó ń darí ìlú orúkọ wọn nínú newspaper kámẹ́rà kì í rántí wọn àwọn kan máa pass information fún president or anybody ní ká hà tí bọ́lá tó máa bẹ́ẹ̀ kẹ́ ṣe now láti ìgbà yẹn Buhari ní dọ́kúmẹ́ǹtì kan ti wá tí gbogbo àwọn àgbààgbà Fúlàní ti ṣe tó sọ fún Buhari pé eléyìí gan ni kò gbé fún Tinubu kò sáìn kí ló wà ní dọ́kúmẹ́ǹtì yẹn Tinubu pàṣẹ fọ́ọ̀mù yẹn sí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pẹ̀lú ẹ̀tàn ẹ mọ̀ pé prime master ní Tinubu pé lásìkò yìí tóun á fi gbàjọba kí ẹnìkan kan ò gbọdọ̀ dá sí ọ̀rọ̀ Yorùbá nation because ọ̀rọ̀ Yorùbá nation problem ní fún Fúlàní wọ́n mọ̀ pé tó bá ṣẹlẹ̀ tán àwọn ò tó wàá mú àti gbogbo support tó bá kú British fún wọn because British ló wà lẹ́yìn wọn tó fi ń jẹ ọgbọ́n tán ṣe Tinubu dẹ̀ gbégbèsè wọ́n dẹ̀ pàṣẹ fọ́ọ̀mù fún gbogbo ọba ilẹ̀ Yorùbá tó tọ́ wọ́n dẹ̀ sáyẹn ẹ̀ táwọn ò ní lọ́wọ́ sí ṣùgbọ́n àwọn ò lẹ́nu sí ẹ ká lọ bá wọn kán sọ̀rọ̀ tútù fún wa kán tàn wá bá ṣe máa ń tàn wá torí pé iṣẹ́ rí tí gbogbo nǹkan bá dẹ́ ṣe àwọn ọba tó ìjọba kankan lókè lọ́n tán àbá rí pé àwọn ọba tó ń darí ìlú kọ̀ọ̀kan àwọn náà ṣe tán ní táwọn ọ̀dọ́ sọ yẹn wọn ní fún wa ní freedom o tá a bá ní ká dàálẹ̀ ká tún ṣà ẹ̀mí tí ó sọnù ní ló ń kà torí Yorùbá ò fìgbà kankan múra ǹjẹ́ máa gbọ́ ni pé wọ́n ń ṣiṣẹ́ lábẹ́nú iṣẹ́ ń lọ lábẹ́nú iṣẹ́ tí sì ń lọ lábẹ́nú láti bí ọdún 6 sí 7 yìí tọ́rọ̀ ti dàrú pátápátá ó ti pẹ́ tó ti ń dàrú bí ọdún 6 sísìn ó ti wá kọjá bó ṣe yẹ iṣẹ́ tó ń ṣe lábẹ́nú yẹn àti ìrìn tari so èmi ń rò ó pé ohun tí a kọ́kọ́ lè ṣe níbi iṣẹ́ ráwọn bàbá yìí gẹ́gẹ́gẹ́gẹ́ ní kí ẹ jẹ́ ká kọ́ lọ sunkún bá pé tí wọ́n bá kọ̀ tí wọn ò ṣe tó yẹ kí wọ́n ṣe fún wa ní ìsinyìí ojú ayé wọn ò dára ìbọn ṣe ń ṣe ẹ̀yin wọn á tún wá burú jù sí lọ tá a bá dẹ̀ ní káàrin bá a ṣe ń rìn á padà di wàhálà á sì ní iṣẹ́ ẹ má jà tanra wa wọn kálukú ló kàmọ̀ pé bóyá òun níbi tó ń kù sínú ilé àbí bàbá kan wà níbi táwọn tún lé tọ́pọ̀ wa bá tú jáde kò sí nǹkan kan àyàfi
tá a bá kọ́ lè lọ bẹ́ àwọn bàbá yìí a dẹ̀ ní àwọn ọba bíi márùn kan tó pé ó gbà nínú ẹ̀mí mi àti information tá a gbọ́ pé àwọn ọba yòókù wọ́n tún máa ń gbà fún wọn. tá a rí àwọn tó lè lead wa nù ìrìn àjò yẹn wà nílẹ̀ already. tá a bá rìn táwọn bàbá yẹn fà fún wa ní assurance pé ó dáa kì í ṣe pé wọn mọ̀ pé tá à ń ṣe ò dáa kì í ṣe pé òwú àwọn náà wọ́n ti tọwọ́ wọn bọ àwọn nǹkan kẹ́ni wọ́n dẹ̀ ti fowó tì í ẹ dẹ̀ mọ̀ pé Yorùbá a ní irinṣẹ́ méjì kan ẹni tó bá ti mọ kí wa tó bá ti fi irinṣẹ́ méjì yẹn lọ wá a máa gbàgbé street ni owó àti ipò bóyá oyè kan àbí position kan méjèèjì yẹn wọ́n fi máa ń knock out Yorùbá ilé wuyẹ ni tí Yorùbá bá fẹ́ dùnkù ní ìṣòro àti pa ọmọ yẹn lórí kó lè débẹ̀ àbí tó bá rí owó Yorùbá ò kì í sá fún gbogbo nǹkan báyẹn wọ́n dẹ̀ mọ̀ wá wọ́n dẹ̀ fi mú wa so ní má bàa pọ̀ jù á tún máa tún sọ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ohun tá a bá fẹ́ rìn tá a bá rìn lẹ́yìn àwọn bàbá yẹn tó bá ṣẹlẹ̀ wọn á láwọn òràn wa ń ṣe o tó sì wá ń ta àtìmọ̀ ìjọba fẹ̀mí ṣòfò ni ẹgbẹ́ mi ṣe ń ṣòfò tó ẹ lè gbọ́ gọ́ọ̀mẹ̀ntì kẹ́kẹ́ lẹ́nu àwọn olórí wa kò sí torí kò kàn wọ́n wọn rí bígbà tó kàn wọ́n so Ọlọ́run ọba àánú gbogbo tá a bá fẹ́ gbégbà yóò ṣíwájú wa yóò kan ìwà yóò ṣàánú fún wa gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ tẹ̀ ń darí wa náà ọgbọ́n òye tẹ́ fi máa dàgbọ́n àjogún ẹ̀ fún yín gbogbo bá a bá ṣe rìn tó fi já sí rọrùn Ọlọ́run á ṣàánú fún wa. àmì ẹ̀dàpọ̀ mo fẹ́ awareness náà la gbé dání kò ṣe jàgídíjàgà ṣẹ́gẹ́sà tó ẹgbẹ́ bá ti bá wa lọ bí ọlá pépé ṣe ìjọ ìwà náà ni àwọn òfin jàgídíjàgà ṣe ṣùgbọ́n à ń tàwọn èèyàn jí wọn ní iṣẹ́ tí a ní ká mú wọn sí látàsìkò yìí sódà kí gbogbo wa ká lè jọ máa ṣe ká lè panupọ̀ sójú kan àwọn bàbá wa kan wà tó jẹ́ báwọn ń darí wa tó jẹ́ pé àgbọ̀dà bá a bá bá wọn sọ̀rọ̀ wọ́n nà wọn báyìí à á mọ ẹ̀mí wọn nínú ẹ̀mí àwọn fi ẹ̀mí bá wa rìnrìn àjò jẹ́jẹ́ tí wọ́n fi ẹ̀mí wọn fi ń bá wa rìnrìn àjò lẹ́yìn gbọ́dọ̀ bá sọ̀rọ̀ ọ̀kan báyìí bẹ́ẹ̀ bá wọn ní wọ́n nà wọn conversation ẹ̀yin náà understand nǹkan tó wáyé so gbogbo olú nǹkan báyìí lọ́wọ́ fún dára wá jí sí nínú ẹ̀mí ká sí wọn pé àwọn èèyàn náà àwọn míì náà wà tó jẹ́ pé wọ́n ń wò pé báwo la ṣe fẹ́ rìnrìn àjò yìí ṣùgbọ́n tí wọ́n àti ìrìyàn sí ọ̀rọ̀ kan tí wọ́n àti ìrìyàn táwọn jí àwọn míì sì wà nínú pé sọ́kùn láàbì ṣe ni àdúgbò láàbì ṣe ni rárá àwọn bàbá tán ní ẹ má jà ẹ má ṣe kankan àwọn náà ò fẹ́ kí kán sọ ọmọ kankan lẹ́yìn wọn so ìdílé ni làwa ṣe ń tẹ̀lé ìlànà ní olórí ọ̀dọ́ lálẹ́ ìpín ní ẹja máa ṣe awareness káàkiri lágbègbè wa ní níbi tá a bá wà ní ó sì jẹ́ dédé tí àwọn bàbá wa náà sọ fún wa lókè ìpè awareness ló dájú ẹ máa tàwọn èèyàn jì ẹ jẹ́ kán máa gbọ́ both physically àti social media ní ẹ jẹ́ kán máa gbọ́ kán máa mọ̀ kán tá a ká mọ̀ pé ọmọlúwàbí wa ìwà ọmọlúwàbí náà ní ká gbọ́wọ́ tó pé ọmọ Yorùbá pọ́npélé ìwà ọmọlúwàbí náà lẹ́ẹ̀bà lọ́wọ́ rẹ̀ èyí tẹ̀ bá bá ìwà ọmọlúwàbí lọ́wọ́ rẹ̀ á jẹ́ pé ó ti gbé kọ́lọ́fín nínú nìyẹn iṣu àpò nírẹ̀ wà ó ẹ ṣe. ẹ ṣeun bàbá mi ok. mo lérò pé gbogbo ọ̀rọ̀ tí mo play fún apáta la fi tara wa gbọ́ tí ẹ ti rí ṣé ẹ dáàtì rí àbẹ́ ẹ̀ tí gbọ́ ohun tí mo play fún wa nǹkan tá à ń sọ fún nìyẹn àwọn pípù yìí ọgbọ́n tí wọn ò fẹ́ kí Oòduà nation tó wáyé nìyẹn ọgbọ́n tí wọn ò fẹ́ kí Oòduà nation tó wá tí mo ṣẹ̀ nìyẹn wọn ò sì mọ̀ pé gbogbo bá a ṣe ń rìn àwọn alálẹ̀ ló náwó sí Elédùmarè ló fàṣẹ sí kò ṣọwọ́kọ́wọ́ tí wọ́n bá gbé ṣe Oòduà nation dandan ni ó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ tó inú kan la fi ń ṣe àfinú méjì ṣe a sì nígbàgbọ́ lágbára Elédùmarè
àwọn ohun mọ̀lẹ̀ tí wọ́n wá ń ṣẹ́ wọn ò ní padà lẹ́yìn wa ṣe ti gbọ́ ètò náà kò ní jù báyìí lọ mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí tẹ̀ ń gbọ́ mi ojú tẹ̀ fún ojú náà ní dí o ojú ò ní fọ́ o bẹ́ẹ̀ ni tẹ̀ fi ń gbọ́ mi etí náà ò ní dí o ọwọ́ tẹ̀ bá ń pín ètò iṣẹ́ tí ó fi lọ dáadáa ẹni fọwọ́ náà ní fi gbọ́ ọmọ ṣe o àwa lámọ̀ wá bẹ́ẹ̀ náà ni ẹ̀yin lámọ̀dé bá ó kò tẹ̀lé padà Ìbíyẹmí Ìṣọ̀lá Ọláìtàn tí gbogbo yín mọ̀ sí Ìbíyẹmí TV show yóò túbà yóò túṣẹ fún wa láṣẹ.